ohun tó ń ṣe Ogogo àbí kí lẹ́gbẹ̀ẹ́ orúkọ ẹ̀. Taiwo Hassan Ogogo. Taiwo Hassan Ogogo ó kọjá ewé àti egbò àwọn àgbàlagbà ló wà nídìí ọ̀rọ̀ ẹ̀. Hassan ló pè. Erébeèjì èjìwó alápàtàrú èjìwó elékèrú èpè sẹ̀rú abataru ọmọ sẹ́kù arábara jíwó arábẹ̀tẹ̀kù ará elémẹsẹ̀kù arábàdì jí elémẹsẹ̀rú ẹ̀bẹ̀tẹ̀kù arábara ọmọ sẹ̀rú. Bàbá ẹgbọ́ Olúwa wí pé ó kọjá ọ̀rọ̀ ewé àti egbò ọba sọ̀mìtì ewé kí wọ́n gbé egbò jáde kò ní ṣiṣẹ́ o. They just kept treating us. At one point, he stopped treating us. He said it was not us again, that it was infection. He treated infection. Come on. So, oh, you're not sure. You're treating infection. You're treating us. He did not even, once they just touch his stomach here like this, about it, you can look at me, and he feels pain there. Osani, chronic ulcer. I feel like those kind of doctors are quack doctors. Ẹ̀yin èèyàn ẹ wò ó lágbára lórí ọ̀rọ̀ ikú actor Ogogo náà sì ni à ń sọ̀rọ̀ nípa ẹ̀ oríṣiríṣi àwọn nǹkan ni ó ń jẹyọ ìkan nínú àwọn ògbóǹtarìgì wòlíì tẹ̀ ṣàlàyé pé ìyẹn bàbá confirm pé pé ikú tó pa Ogogo pé kì í ṣe cancer ò pé ó kàn jọ cancer ni pé ikú obìnrin gangan ni pé àwọn kan náà wò pé kàkà kéku má jẹ sèse pé àwọn á fi ṣe àwàdànù gbogbo ẹ̀ náà lẹ máa wò nínú fídíò yìí. Ọmọ actor Ogogo náà tún sọ̀rọ̀ pé rárá ohun tó ṣẹlẹ̀ ni wípé bóyá àwọn dókítà ni ò gbìyànjú tó nítorí pé kí ni pé nígbà tí ọ̀rọ̀ ìkọ́kọ́ bẹ̀rẹ̀ pé bí ọ́sà ni wọ́n ń pè é pé wọ́n diagnose wọn dáadáa because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n sọ̀rọ̀ pé báwo ló ṣe máa jẹ́ kí iná dúró wò kó tó di pé kìíní ìwọ stage 4. Anyway ẹ jẹ́ kí n fi gbogbo ẹ̀ lẹ̀ kí gbogbo akájọ wò ó nínú fídíò yìí. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá, gbogbo àwọn actor actresses, gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ wípé àkó ara fẹ́ra kù. Ó yá ẹ jẹ́ kájọ wo fídíò náà. Ẹ má gbàgbé bá a kíkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn. God bless you all. Ohun tó ń ṣe Ogogo àbí kí lẹ́gbẹ̀ẹ́ orúkọ ẹ̀. Taiwo Hassan Ogogo. Taiwo Hassan Ogogo ó kọjá ewé àti egbò àwọn àgbàlagbà ló wà nídìí ọ̀rọ̀ ẹ̀. Hassan ló pè. Erébeèjì èjìwó alápàtàrú èjìwó elékèrú èpè sẹ̀rú abataru ọmọ sẹ́kù arábara jíwó arábẹ̀tẹ̀kù ará elémẹsẹ̀kù arábàdì jí elémẹsẹ̀rú ẹ̀bẹ̀tẹ̀kù arábara ọmọ sẹ̀rú. Bàbá ẹgbọ́ Olúwa wí pé ó kọjá ọ̀rọ̀ ewé àti egbò ọba sọ̀mìtì ewé kí wọ́n gbé egbò jáde kò ní ṣiṣẹ́ o. Ta ló ṣẹ̀? Kí wọ́n lọ bẹ̀ àwọn àgbàlagbà. Ta ló ṣẹ̀? Àwọn àgbàlagbà ló wà nídìí ọ̀rọ̀ kílẹ̀ porúkọ ẹ̀. Taiwo Hassan Ogogo ọmọ kúlódò. Ọmọ kúlódò àwọn àgbà ló wà ń bẹ̀. Ibi tọ́rọ̀ ẹ̀dẹ̀ ti jẹ jáde ọ̀rọ̀ obìnrin ló ti ṣẹlẹ̀. Kàkà kékú má jẹ sèse ni. Wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ nígbà kan náà pé ọmọbìnrin kan ló ń bínú àwọn obìnrin kan ló ń sọ̀rọ̀ àwọn kan tiẹ̀ ní kíní kan bẹ́ sí kíní kan nù ni kó tó di pé ó tayọ́ ń gbà náà lọ́hùn. Bàbá ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ kí n ṣọ̀rọ̀ ọdún mẹ́wàá ó kàn lè wá jẹyọ sí ni o. Olúwa wí pé ọ̀rọ̀ obìnrin ni o ṣùgbọ́n kàkà kékú má jẹ sèse ni. A fi ṣàwádà lẹ́nu wọn lọ́hùn. Ohun tó dẹ̀ le ni ibi tá a bá ti rí ọ̀rọ̀ kàkà kékú má jẹ sèse a máa fi ṣàwádà ohun tó le ni àfi kí wọ́n sa eré ẹ̀ kí wọ́n ò bá sí eré rẹ̀ kí ohun tí a ò fẹ́ kó má padà ṣẹlẹ̀. Bàbá kí á ní abẹ́rẹ́ kẹ̀ aláwọn àgbà ló wà nídìí ẹ̀ àwọn bàgàkú arábàtẹ́kù àwọn ẹjibú eléèkó àmàṣẹ́tẹ̀rú ẹgbẹ́tẹ̀rú ẹgbẹ́ àwọn bàgìjàgìjà lórí òrùlé ẹni tó lò òrùlé pátákítà ló wà aláwọ̀ làwọn bẹ́ẹ̀ o. ó lọ́rọ̀ Ogogo ẹni tẹ́ dárúkọ èyí Taiwo àbíkílẹ̀ Taiwo Hassan àwọn àgbà ló wà nídìí ọ̀rọ̀ ẹ̀ ṣé kí n má parọ́ fún yín gbogbo ibi tẹ́ bá ti ń wò wá ẹ jẹ́ ká jọ kún fún àdúrà wọ́n ti pín ẹran wọ́n ti pín gbogbo ẹ̀. Bàbá ṣé màá máa parọ́ fún yín ni àfi ká gbàdúrà. So àdúrà náà nàbáyọ. Ewé àti egbò máa ṣiṣẹ́ ṣùgbọ́n kọ́kọ́ lọ tètè lọ mójútó ọ̀rọ̀ àwọn àgbàlagbà láì jẹ́ pé wọ́n kọ́kọ́ mójútó bí tó yẹ kí wọ́n mójútó ewé àti egbò máa fèlì ni ó dẹ̀ ṣe ń fèlì lọ́wọ́lọ́wọ́ kan. ó ṣe ń lò ó. gbogbo tí wọ́n gbé fún kò ṣiṣẹ́. Today it is on the what? 20 kílẹ̀ ni
tọ́ọ̀dù kọ́ lẹ́nu. 22 lè ní. Today it is on the 22 of August 2026. Ní dédé aago mẹ́sàn-án alẹ́ ni mo ń sọ̀rọ̀ yìí. Olúwa wí pé lọ́dọ̀ tí wọ́n ń dẹ́gun kò ṣiṣẹ́. Tó bá dàbí pé ó ṣiṣẹ́ lẹ́yìn tó bá tún dọ̀la ó tún máa nǹkan tó tún fẹ́ ṣe ó tún máa bẹ̀rẹ̀ sí rú. Bàbá kí á ní ọ̀nà àbáyọ sọ̀rọ̀ Ògògó. Ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ Ògògó tí wọn ò bá fẹ́ yẹ kó lọ. Wọ́n máa lọ tètè lọ sa eré ọ̀rọ̀ àwọn àgbàlagbà. Ẹ jẹ́ kí wọ́n sa eré àgbà o. Tètè bá sá síwájú ó sì máa padà bá àgbà. Ẹ Jésù. Olóòtú tọ́wá yẹ kiri tí wọ́n bá sa eré síwájú wọn bá àgbà. Àwọn tọ́lọ́run fi lé ayé lé lọ́wọ́ nìyẹn. Àwọn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágógódé ajẹfun ajẹdù ọmọ àtújòrò òru ẹni. Àwọn arúgbó aṣọ tí kì í bá Olúwa. Eléńbẹ kẹwé bẹjẹwé fẹrù abátáró ẹlẹjẹrù. Imagine they keep treating him of ulcer. I had ulcer when I was in GS1, and I remember when my mom used to say, Baba hello Fijo. My daddy does not have ulcer. All the tests that he did for my daddy, he does not have ulcer at all. So that means is this stuff that has been there not just since I was in GS1. No. Do you know how many years that was? I finished secondary school since how many years ago? What year are we? So like 16 years ago. So you're saying test to go out to my but the moment you say because of you already know that my daddy will not in my daddy's head it sounds like aboya 1 million koloma mashebe and be 500k upward. So just okay we outside money. They just kept treating us at some point. He stopped treating us. He said it was not us again, that it was infection. He treated infection. Come on. So you're not sure. Treating infection. Treating us. He did not even once they just touch his stomach here like this. About it you can look at me by and he feels pain there. Osani, chronic ulcer. I feel like those kind of doctors are quack doctors. Because the detriment of somebody's father's life. Now see. That's the only person that I'm doing this life. My daddy is a good man. He's everybody's daddy. He's just on the bed. He's sick. He's so strong. I've never seen a strong man like that. He's too strong. And he's hopeful. He's very hopeful. His skin is not even saying that. My shoe. Oh, you know, Sha. I'm just praying. Just praying. If I see magic now, if I see magic and miracle now, just to make my daddy live very, very long. Mama, to put my eyes down for my daddy now at this moment, I will do it. Hey, I know. If I have an issue, I go to my daddy. If I get arrested today, maybe I had issues with some people and I end up at the police station. Even if I'm right or wrong, that's my good to go person. That's the first person I will call after calling my daddy. It's my husband. It's my daddy. When I'm broke, it's my daddy. When I need motivation, it's my daddy. When I need everything, I don't understand though. We are just too connected. It's too deep. It's too much. I don't know if it's normal though, but it's too much. He's a good man. He's a very, very, very good man. Nobody is perfect, but my daddy, despite having 2 wives, you cannot even know. Honestly, if he never posted his wife safe between my siblings and I, people will not even know if we are from different mothers. That's how people's children come to him. Yeah, those children, I don't even people that even oh my god, certain.
I wonder how Kwarima Folani will be feeling now. I'm seeing his post, but I know that he's not happy. It's not. It's very sad because they're always together. Always together. No, just when my son and my daddy started getting really, grandpa. If I used to see anybody that is dark skin, especially Antalani on the skin like this, grandpa. And anything, please, everybody should just be doing checkup. It's very important. This is very, very important. Don't just do abdominal scan, HIV test, hepatitis B, malaria, typhoid. No, please. If you have money, even if you don't have that money, please save up. Save money. Go and do some very important tests at the hospital. It's better to detect them early. Because if money was the issue, Abba now, it's not a bad person like that. You will not see. Yeah, God bless you. I gotta know. I think I'm even getting depressed. I don't even know. I want to go home, self. I want to go home. I don't think I can stay here. I want to go home. Amen. See, me, I'm not even regretting it. I'm regretting it too. I lie. I'm regretting it. I wish I was not anything close to my daddy. In fact, I wish he was a bad man. I wish he's a bad man, the bad person. Because bad people, they used to last. Bad people, they have so many, they get away with so many things. Whatever, Jeba daddy, gonna pay me, and I'm seeing him strong and hearty. I prefer that one. Girl. My heart has been heavy since my heart has come down small. Thank you, ma. Excuse me. I remember when I'm in between hopeful and being hopeless. I don't even know what to do. Because my siblings are stronger than me. I'm like the most emotional one amongst them. I cry a lot. I'm very, 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 very emotional. They're very strong. Alima. I don't know the kind of heart that girl has. Share my star. You people are pranking me. Prank. Daddy me. Prank. Most everywhere that walk with me. And call me back and tell me it's a prank. And everybody's mad. Call me back and tell me it's a prank. He posted this. Ìyàwó mi ò ní fojú sunkún mi. But ìyàwó bọ̀dá Táíwò ti máa fojú sunkún wọn báyìí. Ẹ̀kọ́ dẹ̀ wà nínú ikú bọ̀dá Táíwò. Ẹ̀kọ́ wà nínú ẹ̀. Ó dẹ̀ máa mú àwọn ẹ̀kọ́ kan jáde fún yín. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, especially lórí social media yìí, àwọn èèyàn kan misbehave. Mo wà lórí TikTok. Mo rí tí ẹnìkan sọ pé Ogogo kú, ó kú gbé. Ṣé mọ̀ wípé kò kàn ẹni yẹn? Ẹ má bú o, torí pé kò kàn. Ó kàn ọmọ wọn, ó ṣàrí wípé òkè òṣèré ni. Kò lè jó lára torí wípé kò kàn. Mo rí níbi kọ́mẹ̀ntì èèyàn kan. Ó kọ síbẹ̀ wípé ṣebí Ogogo ń polówó fún wọn wípé Tinubu dá nírú bí Nàìjíríà ṣe rí. Kó máa sọ wípé Tinubu pé is a good president. Pé even gan òun ò cry fún pẹ̀lú cancer ẹ̀. Kò tí ì kú nígbà tó send message yẹn o. Òun ò tiẹ̀ cry fún gan tó bá kú. Anybody tó bá tiẹ̀ tó sọ wípé Tinubu èèyàn gidi ni. Cancer ló máa pa wọ́n. Ó ga o. Sherry.
ẹ̀kọ́ kan ni mo fẹ́ kí gbogbo èèyàn kọ́, gbogbo ẹ̀yin tẹ́ máa ń yọra yín tí wà láti dààmú kan bá ti dé. Ṣẹ̀rí nígbà tí a bá wà tí nǹkan kan ò ṣe wá ta wà òkè, àwọn tí nǹkan ṣe yẹn ẹni tí ò bá gbọ́n tí ò lọ́pọlọ lè yọ̀ wọ́n. Bẹ́ẹ̀ ni ẹni tí ò bá gbọ́n tí ò lọ́pọlọ ó lè yọ̀ wọ́n, but ìṣòro tí ò ń yọ ẹni tí ó wà nínú ìṣòro lọ́wọ́lọ́wọ́ yẹn, ṣorí ní ọjọ́ tó bá bá ara ẹ nínú irú ìṣòro yẹn, Ọlọ́run máa rán ẹ létí pé ó yọ ènìyàn kan bẹ́ẹ̀ rí. So because torí pé Ogogo sọ pé Tinubu wà òkè, ó dẹ̀ wà nínú ìrora àti àìsàn, ẹnìkan dẹ̀ kọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí ìta gàdàgbà because you hate Tinubu, then gbogbo èèyàn tó tẹ̀lé Tinubu pátápátá, gbogbo wọn pátápátá òun ni ọ̀tá ẹ̀. Òṣèlú tí àwọn olóṣèlú ò kí ń bára wọn jà. Mo kọ nǹkan kan sí orí péèjì mi, mo láwọn àlá kan láìpẹ́ and I'm still afraid. Mo kọ síbẹ̀ that time nígbà tí bọ́dà Táíwò kọ́kọ́ sick, he was attacked and I know the person I saw. Mo mẹ́ni tí mo rí, mo pe nọ́mbà bọ́dà Táíwò lọ́jọ́ yẹn, Táíwò nọ́mbà wọn lọ, mi mọ̀ bóyá bọ́dà Yínká Quadri rántí. That is what I wrote on my page and I called him. He picked my call. Ó ti pẹ́ o, a ṣì wà ní NTPO àti ìdí Tampan. I saw that location, there are a lot of people there. Lọ́jọ́ yẹn tí mo pè wọ́n, mo wà ní orí òkè Mọ́kọ́lá, a wà nínú Tampan celebrate bóyá cultural day or whatever. Mo wá bọ́dà Táíwò káàkiri níbẹ̀, mi rí wọn. Mo wá bọ́dà Yínká, mi rí wọn. Then I called him. Mi mọ̀ bóyá wọ́n lè rántí torí èèyàn máa ń gbàgbé. Òkìní yẹn máa wá sọ́kàn mi ní gbogbo ìgbà. Wá sọ́kàn mi. Mo sọ fún àwọn sisters mi kan. Mo sọ fún sister mi kan nínú tíátà. Mo rí pé bọ́dà Táíwò ń bọ̀. Àwọn èèyàn kan tẹ̀lé wọn. He was smiling. He had his káàkiri. Wọ́n mú dání. Àwọn èèyàn tẹ̀lé wọn. Àwọn tó wà ní location ní wọ́n wò wọn, Ogogo tí ń bọ̀. Then I saw that artist. Ó ṣàn sáré sókè. Ó ń spray nǹkan sí wọn lára. Ó ń sáré sókè. Then mo wá rí wípé ray of light kan ó dàbí egg. Ó wá round orí Ogogo. Wọ́n á sọ pé kí lẹ́ni yìí ń fi sí wọn lára. Kí lẹ́ni yìí ń fi sí lára. But bí ó ṣàṣe ń bọ̀ tó ń fi gbogbo nǹkan yẹn, kí nìyẹn ò kàn wọ́n lára o. Ó ní mo ṣe gbà wípé bọ́dà Táíwò wà prayerful. Is prayerful. There is an actress here in my house right now. Torí pé wọ́n lè sùn nílé wọn. She came to me so that at least we can be together. Ṣùgbọ́n ẹni yẹn sáré lọ sí orí àga tán ti pèsè sílẹ̀ fún wọn. Ó dẹ̀ fi nǹkan kan sórí ẹ̀. Olójú aláyẹ̀ mi lágbára láti súnmọ́ bẹ́ẹ̀ because mo kàn ń attend àwọn meeting, mo ṣáà ń wà pẹ̀lú àwọn Tampan ni because a ti jọ wà for a very long time kí n tó join wọn. Mo ṣáà ti join wọn but kò ń ṣe pé kò ń ṣe pé wọ́n ń pè mí ṣeré lọ títí. Locations tí mo ti lọ mélòó ni mo lè ká. Wá gbé àga yẹn, wá fi kọ́ sórí ẹ̀, ó wá ti sí wọn. Bí wọ́n ṣe jókòó lórí ẹ̀ báyìí, wọ́n dẹ̀ ṣubú lulẹ̀. Àwọn èèyàn wá ń rush wọn. Nǹkan tí mo ṣe pé bọ̀dá Yínká lọ́jọ́ yẹn nìyẹn. Then few bóyá weeks, location ni sickness tó kọ́kọ́ ṣe yẹn ló ti bẹ̀rẹ̀. Location ni mo gbọ́ nígbà yẹn pé location ni. Mo wá wo content wọn kan tó ṣe láìpẹ́ yìí tó ní pé cancer of the body. Then ọkàn mi wá padà lọ síbi alátìmọ́lá nígbà yẹn. Now àtìgbà yẹn mi mọ̀ because kó tó dìgbà yẹn gan bọ̀dá Gbénga ti fún wọn ní àgbo fún typhoid rẹ̀.
wọ́n ti fún wọn ní àgbo àbí during àbí after ìgbà yẹn wọ́n ti fún wọn ní àgbo fún typhoid wọ́n fún wọn ní àgbo torí mo rántí pé nígbà tí bọ̀dà Gbénga sick torí àwọn náà kọ́kọ́ rò pé typhoid ló ń ṣe wọ́n o oríṣiríṣi àṣírí tó máa tú o torí èyí tẹ máa wà lórí social media tẹ́ẹ̀kọ́ máa búyàn ẹ̀kọ́ máa búyàn ní mọ̀ wípé àwọn ẹbí tẹ máa attack they are going through a lot. Àwọn ni wọ́n wà nínú ìmọ́lẹ̀, àwọn ni wọ́n mọ iná tó ń jó wọn, àwọn ni wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn. So when they talk pẹ̀lú ìtara tí ẹni tí ò bá lè fi common sense tẹ̀lé wọn kó just go away. But a lè má fẹ́ràn ẹ̀kọ́ because àwọn opponent náà wọ́n máa ní tiwọn náà fún attacking. Torí mo rántí pé bọ̀dá Gbénga sọ pé mo dẹ̀rù pé typhoid ló ṣe mí ni o, èmi dẹ̀ ni mo fún Ogogo ní oògùn tó lò fún typhoid ẹ̀ o. Mo rántí dáadáa. So he was sick. I was praying for him. Tí n bá wá pàdé ẹni tí mo rí lójú àlá yẹn mi kì í kí. Torí tí mo bá lálàá, tí mo bá ti rántí, àlá yẹn real. Oh real. I'm not a prophetess and I'm not advertising myself. And I'm not saying that anybody should come to me. Bó bá wá sọ́dọ̀ mi pé orí òní ìkọ̀kọ̀ tó yẹ kí n rìnà sẹ́ tí mo bá sùn tí mi ò bá rí mi ò lè rí mi ò kí n ṣe prophetess mi ìgbéra mi ga o. 10 years after I saw the death of Gbénga Adébóyè ló kú, and what I saw is everything that happened on his burial. And everything that happened to him, I've already told our parents and my family knew. And the origin, I want him. I really want him. But he didn't listen. I want him. He saw me as someone that was stubborn, but I want him. And truly I'm stubborn when it is true. Yeah. Tí òótọ́ bá dúró mo stubborn gan. I don't look at the face of anybody that want to defeat the stand of truth. I will not. Now, Ogogo is dead. I will still find some people mocking him. Àwọn kan ṣì ń bú ọmọ ẹ̀. Ẹnìkan dẹ̀ wá ń fi gbogbo ẹnu sọ̀rọ̀ ní àdúrà nǹkan tó báyìí pé Ogogo tó bá kú ó kú gbé kí ló kàn mí bẹ́ẹ̀. That statement is too big. Kí ló dé tó jẹ́ pé ẹ̀yin èèyàn tẹ́ máa ń wà lórí social media yẹn ẹ máa sẹ́sọ̀ nǹkan tẹ́ ń sọ. Ẹ máa gbé àwọn nǹkan tẹ́ ń sọ wò. Mo ti ń pariwo kíní for a very long time. Just one word and you will regret it for the rest of your life. Téèyàn bá sọ ọ̀rọ̀ kan, even tí ẹni tó ní ọ̀rọ̀ bá gbé ìgbésẹ̀, àwọn kan má lè gbé ìgbésẹ̀ lábẹ́lẹ̀. Ẹ mọ̀. And someone now wrote a epistle. Èmi ò fẹ́ copy and paste. Torí mi ò kí ń lọ́wọ́ nínú downfall èèyàn. Many people will see the write-up. I saw the comments. I will not copy and paste. But Ọlọ́run bá jẹ́ kí irú ẹni yẹn kó come across video mi yìí. Ó máa mọ̀ wípé sẹ́ni tó ti dé la máa rí o. Sẹ́ni tó ń bọ̀ á rí. People are so funny. People are so funny and disappointing. Ọ̀dàlẹ̀ ṣe pọ̀ jù láyé báyìí náà. I saw that artist. I can't mention his name because you cannot put your reality on just you can't put your facts on just a mere dream. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n mo dárúkọ ẹ fẹ́ni tí mo dárúkọ ẹ fún. Ẹni yẹn dẹ̀ sọ fún mi pé ẹni torí yẹn kan máa ń ṣe bí èèyàn gidi ni òun ló burú jù nínú wọn. That's the statement of that artist. I will not say whether an actress or actor. Wo ìràwọ̀ kankan kò kí ń dí ìràwọ̀ kankan lọ́wọ́. Tó bá rẹ́ni tó ń ga support ẹ̀ tẹ́ bá wà ní the same field. Ó lè jẹ́ pé torí ìwọ tàbí ọmọ ẹ̀ lẹ́ni yẹn ṣe ń ga. Ìgbà téèyàn bá wá kú tán èèyàn wá dèrè irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pa. I saw someone calling Gbénga Adébóyè his brother. He's calling Gbénga Adébóyè his brother. He's saying all that. When Gbénga Adébóyè was sick, he was never there.
when they were planning Gbenga Adeboye's burial, we know what he said. We know what he told Gbenga Adeboye's wife. To them mislead her. And the person that is now flaunting, trending, because he just wants people to recognize him as someone that's dying and wined with Gbenga Adeboye, was someone that told me, if you come across my video, you will know. See, Gbenga Adeboye help, like bojú. Ṣé mo lọ sọ fún mi wípé mo lè sọ ẹ́ di ọlọ́rọ̀ àti olówó láàrin ọ̀sẹ̀ méjì, ṣùgbọ́n n ó dùn ọ́. Bẹ́ẹ̀ ló ṣe sọ fún mi. If he was supposed to be Gbenga Adeboye's brother, then he's supposed to be my brother. And never, I do not recognize him again forever. Tí n bá rí gan, tó bá rí mi gan, tí n bá rí mo lè má kè. Àyàn ń ga sí olówó tó mọ̀ tó lówó. Ẹ̀kọ́ ń bẹ lára ikú bọ̀dá yìí. Ẹ̀kọ́ tí mo dẹ̀ fẹ́ mú wá leléyìí. I called him sometimes ago. Kò tí ì pẹ́ o, kò tí ì pẹ́. Èmi àti Adétutù Ètò Ọlọ́run lórúkọ ọmọ yẹn online. A sọ̀rọ̀ wọn kíní kan gbogbo àwọn kan tó ṣẹlẹ̀ ní Yewa. Mo wá pè wọ́n. Ṣadé tuntun wà lọ́dọ̀ mi lọ́jọ́ yẹn. Mo wá pè wọ́n. Mo ń bá wọn ṣeré bọ̀dá kíní kan. A ṣe wọn láti jọ ìbọ̀dá. Ẹ̀yin nìkan lẹ́yìn jẹ́ gbóúnjẹ Yewa gbàgbàgbàgbà. And let me tell you something. That day when I was talking to Ogogo, I was very, very sick. I was sick. Not that I was down. Because came to down. Ó máa lágbára gan torí mi réyàn sùn sí lọ́rùn. Ẹ̀kọ́ tí mo fẹ́ mú wá ń bẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn á máa tọrọ nǹkan lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n bá ti rí fún ẹ wá bẹ̀rẹ̀ sí ni máa bínú. Many people will come to me, ṣeun, ṣe lágbájá ó help ẹ, ṣe kíní kan help ẹ, máa ní wo kò ń ṣe duty ẹ. Ó yẹ kó ṣe no, kò yẹ kó ṣe, tó bá ṣe applause ni. So I don't hold any grievance against anybody. Táwọn èèyàn bá wò pé ẹ kó ràn mí lọ́wọ́ tí ó bá ràn mí lọ́wọ́. Ohun tí mo fẹ́ mú jáde ń bẹ̀rẹ̀, irú ọjọ́ yẹn kí wá ní ẹ̀gbọ́n ẹ wo ara mi ò yá, mo fẹ́ lọ sí hospital, mo fẹ́ rògùn, kó má tẹ̀ 100k tàbí 50k, ẹjọ́ ẹ tẹ̀ sẹ́ẹ̀dẹ̀ kọ́kọ́ sí mi. Kógògò wá sọ pé àbúrò mi, owó pọ̀ lọ́wọ́ mi o. Wo, màá sẹ́ẹ̀dẹ̀ kọ́kọ́ sí ẹ, kọ́ wá sẹ́ẹ̀dẹ̀ bíi 10. Kí wá máa wò pé mo sọ fún wọn pé mo sick, mo ní mo ti fẹ́ kú, ṣe 10,000 ló yẹ kó sẹ́ẹ̀dì sí mi. Kí wọ́n máa rojọ́ ẹ̀yìn, kí n máa ṣe kíní kan, kí n máa rojọ́. Ẹ̀dẹ̀ wá wò ó. Àṣé ẹni tí mi ò tọrọ lọ́wọ́ wọn mo fi sọ̀rọ̀ ni o. Ẹni tí èèyàn ò bá tọrọ lọ́wọ́ ẹ̀ tí ò bá sọ pé òun ní, aṣọ òun náà dé títí ẹ̀ mọ́ra. Aṣọ ní nǹkan tó ń go through because mo ń gbọ́ tọmọ yẹn sọ wípé wọ́n máa di ọwọ́ mú inú, wọ́n ń treat ulcer, quack doctor, wọ́n ń treat ulcer, wọ́n ń treat ulcer, ṣé wọ́n test wọn ni. Wọ́n wá sọ fọmọ yẹn pé mo fẹ́ ṣe test kan o, test yẹn wọ́n gan o, like 1,500,000, oògùn kíní kan 800,000. Ṣé mọ̀ pé he was going around agile, ń tàwa wò nìyẹn, handsome, smiling, playful with his children and all that. Wo tó bá lọ bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ anybody tí ò bá ṣe é. Mo ti rẹ́ni tó ń call èèyàn out nítorí pé ó bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀ kò ṣe é. Ṣọmọ ìyá ẹ̀ ni, ṣé bàbá ẹ̀ ni, ṣé ìyá ẹ̀ ni, ṣé duty ẹ̀ ni ẹ̀ ni. Ẹ̀gbọ́n ẹ̀ ò ṣe fún ẹ, àbúrò ẹ̀ ò ṣe fún ẹ, ọmọ ìyá ẹ̀ ò ṣe fún ẹ, wá tọrọ lọ́wọ́ aláàtà kò wá ṣe, ó call ẹ̀ out. Báwo ni èèyàn ṣe fẹ́ mọ̀ wípé bọ̀dá ìgbé nǹkan tó tóbi tó báyìí dání? Tó bá bẹ̀rẹ̀ sí ní rojọ́ ẹ̀ káàkiri, mo fi ṣàkàwé ni o, odidi ẹ̀kọ́ ńlá ni. Then ó ti pẹ́jù kan tó pariwo síta, bóyá káná pariwo síta, bóyá láàrin àwọn ọ̀rẹ́ wọn, bóyá wọ́n mọ̀ mi mọ́, but wọ́n lọ sí hospital, wọ́n treat wọn. But ẹlòmíì ò kì í fẹ́ pariwo síta because pípariwo yẹn náà people they will still bring something out of faith. R.I.P. I can't just sleep. Everything's just coming into my mind and I just felt if I come to say something, maybe I'll rest a little. Nǹkan táwọn people yẹn sọ, ó dẹ̀ pa mí lẹ́kùn, honestly. How can you be mocking someone that his family is going through a lot right now? Ẹni tí ò kìí ṣe èèyàn burúkú, just because he chose
political candidate tẹ́ ẹ̀ mú oore tí Tinubu ti ṣe rí ṣé tí Tinubu bá ṣe lóore tí wọ́n bá fẹ́ pé Tinubu ò ṣe dáadáa nílùú ẹni yẹn kọ́ ó ní because of alert ṣé tí Tinubu bá ṣe lóore tí ìwọ wá rò pé Tinubu ò ṣe dáadáa nílùú ṣé kó fojú olóore gúngi ni mo béèrè ni o ṣé pé tí olóore ti tiẹ̀ tó bá wá sórí ipò ní Nàìjíríà tó jẹ́ olóore rẹ tó dúró tẹ̀ nígbà ìṣòro tàbí tó ti yọ ẹ́ nínú ìṣòro kan rí ó máa ti torí wípé bóyá kò ṣe dáadáa wà wá bẹ̀rẹ̀ sí ní join àwọn èèyàn tó máa gbé ṣubú ìwọ náà ò ní lè ṣe ẹni tó sọ̀rọ̀ yẹn tí Tinubu bá ti pàdé ẹ̀ rí tó bá ti fún ní 200 million tó yí ayé ẹ̀ padà Tinubu ló máa campaign fún o àkọ́kí ńláròjinlẹ̀ nínú gbogbo nǹkan tá a máa ń ṣe ni àkínláròjinlẹ̀ and bí mo ṣe ń go around ní social media ẹ̀rù dẹ̀ ń bà mí fún àwọn èèyàn kan I still had a dream sọ fún màmú lórí ṣàkọ́tọ́ jẹ́ ọ̀rẹ́ mi I saw that lady actress wọ́n ń gbé láti inú ẹ̀wọ̀n kan sínú ẹ̀wọ̀n kan I just pray it will not happen just like I saw that people were rejoicing with Mobimpe wọ́n rejoice pẹ̀lú ẹ̀ gan ẹ̀mí yẹn tì mí pé kí n gbé sí social media pé ṣé Mobimpe lóyún ni and a week after Ọlọ́run gbọ́ àdúrà ẹ̀ ó dẹ̀ bí àwọn ọmọ ẹ̀. Imagine that's a woman tí ẹ̀yin ènìyàn kan bẹ́ẹ̀ ṣe ń ṣe lórí social media yìí tí Ọlọ́run bá bínú sí ẹlòmíì ò máa ní jáde kúrò nínú because tí ó bá jẹ́ Ọlọ́run ló ń bínú tó bá lọ ń ka Olúwa gbógun ti àwọn tó ń gbógun tì ní ara ẹ ló ṣì ń gbógun tì tí ènìyàn bá ń bínú Ọlọ́run lè yọ̀yàn bọ́ tó Ọlọ́run bá bínú ta ló máa yọ ẹ́